ẹ mọ̀ ìmọ̀ dáàdì mi mo fẹ́ gbéṣẹ́ ilẹ̀ iṣẹ́ tí ò le tí ò ná wa nǹkankan ni mo ṣe iṣẹ́ yìí ẹ̀rù Ọlọ́run bà mí kí lẹ nídìí kànáfùrù ẹ kàn dá sómi kẹsókè kó rí bí lè ṣe rí ilé tí fẹ́ tán ó kún ọ̀nì norms mo máa fi kíní ìṣan inú mi mo dẹ̀ máa fi ń bọ́ ojú mi fún spiritual awakening iṣẹ́ tí yẹn ń ṣiṣẹ́ fún nìyẹn tẹ bá ní spiritual awakening tẹ fẹ́ kí ìmísí yín kó máa pọ̀ sí kí ọ̀rọ̀ àṣẹ yín máa pọ̀ sí tẹ bá ń fi kànáfùrù ṣan inú ìdílé aláàárọ̀ àbálẹ́ kẹ̀dẹ̀ máa fi bọ́ ojú yín ó máa lékún agbára yín ẹ wá fẹ́ lo kíní ẹ fẹ́ àdẹ̀mọ́ nǹkan méjì kan nínú ara yín ẹ fẹ́ fi lọ gba gbòógì nǹkan tó ti sọnù nínú ìrìnàjò yín ṣé nìyẹn wà láyé ni ó máa wá yín rí fúnra rẹ̀ ó dẹ̀ máa mú lé yín lọ́wọ́ ṣé nìyẹn ti kú ni ẹ máa lálàá ó máa gbé fún yín nǹkan kan tó jù mí lọ ó ṣẹlẹ̀ sí mi mo lé ní mo tún táwùdà fọba dáníwáyé pé mi ì tí ì rírú eléyìí èèyàn tó ti kú ní 2 years ago tí mo ti mọ̀ rí ní bóyá bíi 15-16 years ago àríra mọ́ àsọ̀rọ̀ mọ́ àfojú ríra kódà láti tí mo ti filẹ̀ tí mi ò ti rí mọ́ yẹn mi ò ṣe mistake pàdé fídíò kankan tó jọ mọ́ mi ò rí picture ẹ̀ rí mọ́ mi ò rẹ́nì kankan sọ̀rọ̀ ẹ̀ létí mi mo wá ṣe iṣẹ́ yìí láàárọ̀ this is to 12 lálẹ́ ń bì mo ṣe láàárọ̀ ní nǹkan bíi 10 mo wá sùn mo wá lálàrí ẹni tí mò ń sọ yìí ó gbé báàgì ńláńlá méjì dání wá fún mi ó ní ẹrù mi nìyí òun ti ń wá mi kiri tipẹ́ àlá yẹn gùn ibi tó jẹ́ kókó ibẹ̀ ni mo lọ yẹn ibì kan ni mo lọ lójú oorun ẹnìkan ló wá rí mi ó wá pè mí pé kí n lọ́nu ibẹ̀ yẹn kan pè mí getting there mo wá pàdé ẹni tí mò ń sọ yìí pé òun ti ń wá mi tipẹ́ pé ẹrù mi rèé báàgì Ghana must go ńláńlá méjì lójú oorun yẹn mo ní ẹrù mi kẹ̀ ó ní kí n gbé mo ní ara kò ń ṣe ẹrù ní ẹrù mi ni ó ní kí n ṣí ìgbà tí mo ṣí ó di oògùn bíi tetracycline paracetamol panadol àwọn oògùn ní iṣẹ́ mi gangan àwọn tó mọ̀ mí sí nọ́ọ̀sì mọ̀ mí mi ìmọ̀ nǹkan tó dé kí tíṣà yìí sú mi nígbà yẹn bóyá torí àwọn chemist tó wá rédì ni mi ò mọ̀ iṣẹ́ yẹn kan yọ lẹ́mi mo á di ẹni tó lọ ń ṣiṣẹ́ ń ta ibi tí mo ti lọ ṣiṣẹ́ last nǹkan ẹ̀gbin tí mo rí ń bẹ̀ kò tẹ́ mi lọ́rùn mo fi kúrò mo á dèrò bus stop Asọ́lọ̀ àwọn tó bá mọ agric Asọ́lọ̀ bus stop ìyá alájẹ Asọ́lọ̀ nígbà yẹn ẹlẹ́dàá má sùn mọ́ mi small ti ṣaláìsí lẹ́ni small Marcus Mátẹ̀gò ó ti ṣaláìsùn lẹ́ni Ṣọlá Owólabí a máa ń pè ní Ṣọlá ikú ńgbà yẹn ó mọ̀ mí ẹni tó bá mọ agric dáadáa tẹ bá dé Asọ́lọ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ló mú mi surprise nínú iṣẹ́ yìí ni pé ànẹ́ni tọ́nà kú ní 2 years ago yìí mi ò bá pàdé rí mi ò rí rí mọ́ mi ò tiẹ̀ gbọ́ fìrí ẹ̀ mọ́ kí social media tiẹ̀ ṣe mistake gbé picture èèyàn wá kò ṣẹlẹ̀ rí mi ò rẹ́ni sọ̀rọ̀ ẹ̀ létí mi pé lágbájá o báyìí mo wá ṣe iṣẹ́ mú lálàrí to the funnest surprise láyé yìí ni pé ìgbà tí mo jí mo ń fọṣọ mo kàn mú fóònù mi pé kí n máa fi ṣeré aṣọ wà ní machine kí n tẹ́ TikTok báyìí ẹ̀ ní bìlíìfù pé fídíò rest in peace ẹni yìí ni mo rí èmi ò tún àwọn kó ti kú 2 years ago mo rò pé ṣẹ́tẹ̀lú mo yẹ kọ́ rí picture yẹn àyà mi là mo ní ẹ gbà mí ẹni tí mo fi lálàá nìyí òun náà ni mo tún rí nínú fídíò yìí tó fi orin kí òkú bá kú fi post fídíò to cut the long story short mo gba báàgì mi lójú oorun kódà ó tún fún mi ní kíì ó ní kí n lọ mu nínú iná kan mo kó kíì yẹn nínú iná yẹn mo dà sẹ́nu gbogbo ètè mi báyìí ó sì ń dùn mí lójú ayé bí mo ṣe ń sọ̀rọ̀ ibẹ̀ kọ́ ni mo ń lọ ẹ wo kíní ẹ sókè kànáfùrù kò níye ẹ sókè ẹ sómi táìmù tẹlò ṣe kò ní táìmù tó bá jẹ́ ẹ̀sùn lálẹ́ mọ́jú tẹ̀tọ̀ ẹ lè lo tọ́ yẹn tó bá jẹ́ ọ̀sán lẹ̀sùn tẹ́jí ẹ lè lo ìtọ́ yẹn tó bá jẹ́ tọ́ alẹ́ ẹ lè lò kí lẹ fẹ́ fi ṣe ẹ̀tọ̀ sínú kékan ẹ bu kíní ìsẹ́nu yín báyìí ẹ fi yọ ẹnu pọ̀ ṣùkùṣùkùṣùkùṣùkù
ẹ wá dà sínú ìtọ̀ yẹn, nínú ike yẹn, ẹ dà sínú ìtọ̀ yẹn. Ẹ rọra bomi díẹ̀ sí, ẹ máa mí pọ̀ báyìí, ẹ bá sọ̀rọ̀. Talẹ̀ dá tó ní ìtọ́ lẹ́nu tó ń tàn jáde, tá fi àtọ̀ gbé wá sáyé, tó gba ẹ̀tọ́ mi sọ́wọ́, gbogbo ẹ̀tọ́ mi, gbogbo nǹkan dáadáa nínú ìrìn àjò mi. Talẹ́ni náà tó mú sọ́wọ́. Bóyá ọmọkùnrin yìí lọ jà fún mi ní o, torí kò mọ̀ mí nígbà tí mò ń tẹ́ ògùn, tó fi lọ bá mi gba àwọn ẹ̀tọ́ mi yìí tó dẹ̀ gbé fún mi lójú oorun. Nǹkan tó ń tẹnu mọ́ ni pé màmá ẹ̀ ló máa ń pè mí, àwọn tó mọ̀ mí mọ̀ nígbà yẹn kọ́lọ́run bá mi gbé fídíò yìí lọ́dọ̀ wọn. Ó ní màmá ẹ̀ mójútó ẹ̀tọ́ ẹ̀ nìyẹn, nọ́ọ̀sì ni mí, ẹni tí bá treat nígbà yẹn kódà kan ló ti fẹ́ kú mi fọ́nbù, tí bá débẹ̀ máa rò bí mo fi èmi sí lára ni. Ó gbé ẹ̀tọ́ yẹn padà fún mi. Ṣé nígbà tí mo jí, èmúmú wá mú mi bíi pé kí n rí ẹsẹ̀kẹsẹ̀ kí n dẹ̀ lọ sí ṣọ́ọ̀bù nọ́ọ̀sì. Bí èmúmú yẹn ṣe ń ṣe mí nìyẹn, but international ni mo wà, kò ṣeé ṣe nínú ìlú yìí. Ẹ gba ìtọ̀ yín padà. Ìtọ̀ àti ìtọ̀, ẹ connect ẹ̀ papọ̀, ẹ bu kíní ìsẹ́nu, ẹ mix ẹ̀ mọ́ ìtọ̀ tẹ́ bá tọ̀, ẹ connect ẹ̀ mọ́ ẹni tá a fi àtọ̀ gbé wá sáyé. Kò sẹ́ni tí ò sí nínú àtọ̀ kó tó wọnú obìnrin kó tó doyún. Ó gbé ẹ̀tọ́ mi dání, ó ti kú ni, ó wà láyé ni, ó wà lábẹ́ ẹlẹ̀ ni. Mo ti gba ìtọ́ mi padà, ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀. Iṣẹ́ yẹn lè repeat 3 times, 7 times, tó bá ṣe ká yín lára. Ẹlòmíì ò ní lálàá, ojú ayé gangan ló ti máa gba tiẹ̀. Ẹlòmíì ojú ayé àwọn ènìyàn tó sì di ẹ̀tọ́ ẹ̀ mú lójú ayé ló máa gbé fún. Àdúrà wa ti gbà inú èmi àti dáàdì mi, àní ṣe lásán. Èmi ọmọ yín náà ni ọlá wà lára mi ọ̀tún. Ọmọ oníyà púpọ̀, ọmọ tí ò ń bá yàn jà, tí ò rẹ́yìn láti bá yàn jà. I stand as water. I represent water every minute, every second. Torí ẹni mi ṣe nọ́ta, mi ṣe ráyè láti bá yàn ṣọ̀tá. I love you, mommies and daddy. Kẹ́tẹ́kẹ́ sá kẹ́tẹ́kẹ́.